More ago, a beautiful girl was born from the family of Adekoya called Adeogorita, the daughter of Aderoke Olamide and Adeshola, popular known as Eligrita. Every 1st of June is her birthday. Happy birthday to you, Adeogorita Adekoya. Ǹlẹ́ ògo tuntun ìràwọ̀ òwúrọ̀ àtàndálẹ̀ Adéògo lọ́jọ́ ìbí òní ó ṣọdún rẹ̀ àkọ́kọ́ lónìí wá ṣọ̀pọ̀lọpọ̀ lókè ìpẹ́ torí gúnugún ìkúléwé àìsàn ní sọ lọ́jọ́ ìkójì òsì nígbà láwọn òbí rẹ̀ ò bá gbọ́ mi. Ẹ̀gbọ́n bàbá rẹ̀ ló kàn sí mi lónìí o Empress Gold. Ó pọ̀ pọ́dún kan lónìí pé wàá dàgbà wàá dògbò ní bá ọ̀nàjà wéréwéré òsì ní bá ọ̀nàjà wàràwàrà àwọn tí mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ wọn ní mọ̀ sáré rẹ̀ ò láṣẹ Olódùmarè. Wọ́n ń pé olóore òun akúnrin lọ́wọ́ ni bàbá rẹ̀ jẹ́ òun wá pé mọ̀ wí fún pé ọ̀nà òkè ń dímọ́jọ́ kó wọ́n yọ bẹ́ẹ̀ ni ọ̀nà òkè ń dímọ́rùn kó mọ́ là Adéṣọlá Eligrita bàbá Rita lọ́jọ́ ìbí òní onínà ò ní dímọ́ ò inú òsì ní tán lọ́wọ́ rẹ̀ ò láṣẹ Èdùà. Ǹlẹ́ o Adéògorita Adékọ̀yà ọmọ lọ́jọ́ ìbí òní mo ṣe bí Ṣàgámù ni bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ Òrìṣàgámù ẹwà ọmọ òrùn kéyin múyìn mò ń fọ́ mẹ́mú wìn ọmọ afíjú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ já pé ìnà tó lóun rọjà òbú tó ń bá dé kán wá fọkàn ìjọba nílẹ̀ rẹ̀ mọ́. Ẹ̀yin lẹ ti náwó dọ́là kó ìbò tó dé òyìnbó dé tán lówó náà wá pọ̀ sódò owó ẹrú odò ọmọlé bàbá tó bí yín lọ́mọ. Wọn mẹ́gun wọgbó bara rí ẹ̀yin ni bá tó kọ́ mẹ́gun wọgbó rẹ mọ́. Bó bá wùjẹ̀ báwo ní rìn wíní bó wùjẹ̀ báwo ní rìn wíní bó sì tún wùjẹ̀ bu àfẹ̀yìn ẹ̀ tó kù ṣọdún Agẹmọ. Adéògo wa gbọ́ wà á dàgbà nínú ọgbọ́n wàá dàgbà nínú mọ̀ bẹ́ẹ̀ ni wàá dàgbà nínú òye ó ṣọdún àkọ́kọ́ rẹ lónìí wàá ṣọ̀pọ̀lọpọ̀ lókè ìpẹ́ wípé òjijì wà nígbà olówó àwọn òbí rẹ láṣẹ Olódùmarè mọ́ gbọ́. àrídùnnú ló jẹ́ fáwọn òbí rẹ lónìí a yóò sì ní fi ọpa ọlẹ́kùn àsìkò tó wá ṣọjọ́ ìbí rẹ yìí yóò sún àwọn òbí rẹ sówó yóò sún àwọn sọ́lá yóò sún àwọn síre láṣẹ Èdùà. As you are here older today, may good things never cease to happen in your life as you are growing. Continue to grow in wisdom, knowledge and understanding. Happy first year birthday to you, Adeogorita Adekoya.